àṣé Gabriel lọ́kọ mi láti joy tí wọn ò sì mọ̀. Àsọkọ mi máa ń ṣe ọkùnrin bí ẹgbẹ́ rẹ̀ tí wọn ò sì mọ̀. Àǹtí Ṣeun, gbogbo ayé ń yọ̀ níjọ́ ọdún, inú gbogbo ayé ń dùn. Ọkọ àtìyàwó ń gbéra wọn jáde. Àwọn ọmọ ń yọ̀ mọ́ bàbá wọn. Àmọ́ àná ọdún yìí ni ayé tòun yí padà. Àǹtí Ṣeun ẹ gbàhùn. Ẹ káàárọ̀ olólùfẹ́ Ògbónútán reality show. Arábìnrin kan ló sọkò wọnú DM lánàá tó ní pé Àǹtí Ṣeun ẹ gbàhùn, ayé òun ti porúkú muṣù. Tí mo sì bèrè pé kí ló dé, ó ní ọkọ òun tó ń bímọ fún òun ò mọ̀ pé Gabriel ni. Ó ní ọkọ òun àwọn ti fẹ́ra àwọn ní ìsìn. Ó ní ó ti pé ọdún méje àwọn sì ti bímọ méjì. Agreement àwọn ni pé àwọn ò fẹ́ bímọ mọ́jọ ọmọ méjì lọ. Ó lóun sì gbà, òun sì fẹ́ ọkọ òun. Ó ní àmọ́ Àǹtí Ṣeun, ọkọ mi tí mo bímọ méjì fún àṣegé ni, àṣé mo ń ṣe ọkùnrin, àṣé ọ̀rẹ́ rẹ̀ tí mo ń wá wá, àṣé wọ́n jọ ń bára wọn lájọṣepọ̀. Àsọkọ mi gangan níyàwó tọrọ rẹ̀ sì jọkọ. Kì í ṣe pa lówó tó pọ̀ bẹ́ẹ̀ yẹn. Àmọ́ ẹ má jẹ́ ń tàn yín Àǹtí Ṣeun, ebi ò pa wá. Bẹ́ẹ̀ sì ni ọkọ mi ń lo mọ́tò. Mo máa ń bèrè lọ́wọ́ ọkọ mi pé ṣojú fóònù tí ń tà lọ ni. Fóònù lọkọ mi ń tà. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó ti wọ́kọ mi náà ra mọ́tò. Lọ́yọ̀ ọkọ bí a ra mọ́tò bá fẹ́ ta mọ́tò á rà. A máa gbé kiri wáyà, ọ̀nà àtúntà ni o. Ó ti pé ó ní mọ́tò méjì mẹ́ta. Ó wá di àná òde yìí tá a ṣètúnú àwẹ̀. Ó wà nù nlé. Mo ti gbọ́ fìrìfìrì nìkan bíi lẹ́yìn ọdún mẹ́ta tá a fẹ́ra wa tí ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ kan fi bú wípé ṣebí gay ní kíndé kan ìjà kan ló ṣẹlẹ̀. Àní kọ́kọ́ mi má bá yín rìn mọ́sẹ̀. Ìyàwó ẹ̀gbọ́n wọn kì í ṣe ọmọ ìyá ọmọ bàbá o, bí ìyàwó àbúrò ìyá wọn bábúrò bàbá wọn dẹ̀ ní bó ṣe jọ wà nìyẹn. Ọ̀rọ̀ yìí ìgbà tá a wọlé mo bèrè lọ́wọ́ ọkọ mi pé kí ló tí ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ fi gay bu ẹ̀, kò lórí ọ̀rọ̀ mi fi bu ẹ mọ́, gay ló ń pè ẹ̀, kí ló ṣẹlẹ̀? Ó ní kí n má dá lóhùn, alára gbígbóná ni, pé kò sí nǹkan tí ò lè sọ. Lẹ́yìn ìgbà yẹn ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ wá bẹ̀yẹn tó yẹ kó mi pé ṣe bí mo rí pé alára gbóná ni ìyàwó ẹ̀gbọ́n òun. Mo sì gbà nígbà tí mo kàró ẹ̀mọ́ ọkọ mi lọ́wọ́ rí. Àmọ́ ọjọ́ ọdún ọkọ mi wá pè mí. Ó lóun fẹ́ gbígbésẹ̀ ńlá kan. Ó lóun fẹ́ travel out. Ó ní òun ti ṣe físà òun o. Ìgbà wo lẹ ti ń ṣe? Ó ní kódà tó wá máa fi di next week òun á ti lọ. Ó ní so kí ó má bà mí lójijì o, kó má bà mí lójijì ibi tí báwo. Ó sọ fún tẹ̀tẹ̀lẹ̀ ó fẹ́ kó bà mí lójijì náà ni. Ó ní ìyẹn kọ́ lòun sọ fún mi. Ó ní òun á máa tọ́jú àwọn ọmọ. Ó ní mo lè move on Àǹtí Ṣeun. Ó ní mo lè move on kí n fi ọkùnrin mi o. Ó lọ́mọ tóun fẹ́ bí lòun ti bí. Ó lóun fẹ́ lọ fulfill dream òun. Ṣé èmi ni mi jẹ́ kí ẹ fulfill dream mi tẹ̀tẹ̀lẹ̀ ni? Kí ni mo ṣe? Àǹtí Ṣeun, nọ́ọ̀sì ni mí, wọn ò fúnra. Nọ́ọ̀sì ni mí, mi ò fúnra pọ́kọ mi ṣe gay. Àǹtí Ṣeun, pọ́kọ mi sọ fún mi pé gay lòun o. Òun dẹ̀ máa tó ṣe marriage pẹ̀lú ẹni tóun fẹ́ gay. Tálẹ́jọ́ ń ṣe gay. Àǹtí Ṣeun, ọ̀rọ̀ tí mò ń sọ fún yín pẹ̀lú omijé lójú pẹ̀lú ẹkún ni mo fi ń sọ. Ó wáyé kó yé mi pé ọ̀rẹ́ ẹ̀ tó máa ń wọ ọkùnrin yẹn òun lọ́kọ ẹ̀. Ní ìsìn ó ti wá rí òyìnbó tọ́jọ́ ń fẹ́ra wọn tí ìyẹn ló fẹ́ gbé wọlé as ìyàwó.
ó fẹ́ gbé ọkọ mi wọlé sílùú òyìnbó as ìyàwó. Ọkọ tó fẹ́ mi tó sanwó orí mi tó dáná mi ló fẹ́ lọ síbì kan lọ ṣe ìyàwó ń bẹ́ẹ̀. Àǹtí Ṣeun látàná yìí kò yí mi sí. Ó ní ilé tó ń kọ́ lọ òun á sẹ́ǹdì owó ká parí ẹ̀ torí ilé tá à ń gbé òun kọ́ ló ní bí ilé ẹ̀gbọ́n dádì ẹ̀bí kankan ni à ń sanwó bó owó yẹn ò tó bí owó pé èèyàn rẹ́ǹtì lé ń tà. Ó ní a máa parí ilé wa àti mọ́tò àti gbogbo nǹkan tóun ní òun yóò ń darẹ̀ because òun máa pààrọ̀ orúkọ òun. Mo ní ó máa pààrọ̀ orúkọ àbó ti pààrọ̀ orúkọ ẹ̀. Àǹtí Ṣeun ọkọ mi ti pààrọ̀ orúkọ ẹ̀ sórúkọ obìnrin o. Nǹkan tó sọ fún mi nìyẹn kí òun máa pààrọ̀ orúkọ òun sórúkọ obìnrin ó máa lọ bẹ̀rẹ̀ ìgbé ayé tuntun míì nílùú òyìnbó. Ṣé tèmi wàá bá mi báyìí? Kí ni kí n ṣe? Ẹ gbà mí nímọ̀ràn. Bí mo ṣe ń sunkún ló ń bẹ̀ mí. Bí mo ṣe ń sunkún ló ń bẹ̀ mí. Ó ní kí n má jẹ́ kí ìyá òun gbọ́. Tí ìyá òun bá gbọ́ ìyá òun lè para ẹ̀. Kí wà ní kí n wá ṣe sí báyìí? Físà ẹ̀ tí ó ti gba físà òun lọ sílùú òyìnbó. Ẹ gbà mí nímọ̀ràn. Kí ni kí n ṣe? Thank you.